ẹ̀sìn dé o àbùkún paláṣẹ jù ẹ̀sìn dé o ẹgbẹ̀rin ẹ̀yin èèyàn mi òtútù zẹ o ṣe rántí pé ọjọ́ kìíní àná làǹtí wá jáde ọlọ́run má má yẹ kójú tì mí o. Why can't you ask for evidence? You people did, in fact, máa pa láìfò yìí ni. Kí ló dé tẹ́ ẹ bẹ̀rẹ̀ evidence? Wọ́n gbé mi, ẹ̀yin ò bẹ̀rẹ̀ evidence na water. Evidence na water ooo. Aunty Bukky, ẹ pẹ̀lẹ́ sísítà mi. Báwo lára yín sìn báyìí? Aunty Bukky ní ká bẹ̀rẹ̀ evidence. Wọ́n wá ní sùúrù. Wọ́n jẹ́ kó parí show of shame. Kó tó ju evidence síta. Ọlọ́run. Ṣé rí pé number one pé wọ́n kọ́ arrest yín ẹ̀sìn nìyẹn náà number one. Number two pé ẹ̀yin èèyàn mi. Jìgbìjìgbì. Wípé wọ́n tún wá ṣe kinní yẹn fún yín. Wọ́n ti jẹ́ kẹ́ parọ́ lọ. Aunty Bukky irọ́ ló máa pa yín. Wọ́n gbé yín àbí wọn ò gbé yín ẹ sọ pé torí pé ẹ̀ ń gbàwẹ̀ lẹ fi pa fún ẹni ṣe tó bá gbé yín ṣé fóun yín máa lọ. Aunty Bukky fóun yín lọ á gbé yín ẹ ti ẹ̀tún pé padà ní Aunty Bukky kí ló wá ṣe báyìí olóò adúlé ṣe bí ṣe rí ó gba pẹ̀pẹ̀ irọ́ ọjọ́ yẹn tẹ́ bá wo body language ẹ ti ràn nǹkan tí ń parọ́ ni ọjọ́ yẹn tẹ́ bá wo body language ẹ ti máa mọ̀ pé ó ń parọ́ àwọn èèyàn wá ń béèrè nínú comment section ọjọ́ yẹn pé kí ló dé tó o fi gbé fóònù ó ní mo lọ gbé mọ́tò mi àwọn àti gbé mọ́tò dàárọ̀ wáyé mo lọ gbé mọ́tò mi ni mo lọ gbé BM Aunty Bukky ẹ pẹ̀lẹ́ mà ẹ ti wá cast báyọ̀ Bukky Haram ṣé o mọ gbogbo ìgbà sórí ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yẹn sórí ọlọ́run sẹ̀ẹ̀sẹ̀ private jet ló máa ń gbé wá ṣé o mọ gbogbo nǹkan tó ṣe fọ́mọ́wùmí ṣé bí eléyìí ló ṣe máa kó ẹ̀san ẹ̀ ni tọmọ́wùmí ò dẹ̀ tiẹ̀ tí bẹ̀rẹ̀ o ọlọ́run kò fẹ́ kó o rí bí ohun burúkú ṣe máa já lóhun burúkú fún ẹ ohun burúkú ṣe máa já lóhun burúkú. Aunty Bukky Haram how market ẹ ti cast ẹ ti ṣe kí ni o ẹ ti cast àṣẹ ń parọ́ mo ṣàṣọ bẹ́ẹ̀ pé wọn ò gbé yín èpè ṣe wá pọ̀ tó yẹn gbogbo yín máa gbọ́mọ sí ni Rẹ̀mí Sùrùtù máa gbọ́mọ sí ni kí lorúkọ kíní Àṣàbí ọlọ́ṣẹ ìwọ náà máa gbọ́mọ sí ìyá àbíkú gbogbo wọn ti gbọ́mọ sí Aunty Bukky ṣé ẹ ti ní gbọ́mọ sí ẹ má tiẹ̀ sin ọmọ because ṣé ẹ tiẹ̀ bí rárá torí kò tiẹ̀ dàbẹ́ ni pé èèyàn wà láyé ẹ̀wọ̀n ní kùrà ẹyọ kan tẹ́ ẹ ní kò lálùbáríkà kankan ó kúkú bẹ́tà kó kú ju kó yè lọ ó kúkú bẹ́tà kò sí àlùbáríkà ọmọ tó ń jalè kiri tó ń jalè tó wà lórí Google sọ pé wọn ò gbé yín ẹ̀yin tẹ̀ sọ pé kán lọ wọ àwọn tó gbé emis ẹ̀yin gan fún ara yín gan ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣépè ṣe bí wọn ò gbé yín ẹni àwọn tó ń gbé emis yín explain kiri ẹ̀yin yìí ṣépè kiri tọ́wọ̀n bá gbé yín kí ló dé tó fi dùn yín tó yẹn Aunty Bukky tọ́wọ̀n bá gbé yín kí ló dé tó fi fèpè tó yẹn ẹni your only evidence is because wọ́n pè yín fóònù yín ríngì fóònù evidence Aunty Bukky torí pé ọlọ́pàá arrest ẹ̀ ó ní fóònù ríngì wọ́n ní ó gbé àbó ògbé ó lóun ò gbé ó ní gbọ́ tó ti lè ríngì yẹn wọn ò gbé òun nìyẹn update dẹ̀ rèé ó rí update gbé lẹ̀ ṣètò wa rí sí àwọn tó jù yín lọ lẹ́ ń bá ta àwọn tó jù yín lọ lẹ́ ń bá ta ṣètò wa rí bẹ́ẹ̀ tó ṣe ṣẹ̀sìn awọ́rò
mo tún fẹ́ put ẹ̀ back to you Aunty Bukky kí la máa wá ṣe sí evidence tó ń circulate nsìn kí la máa wá ṣe sí evidence tó ń circulate lórí social media ẹ̀ tá la máa pè evidence tún lélẹ́yìí kí lẹ tún fẹ́ sọ sí pé no be the voice o no be your own Bukky o na another Bukky be that. Aunty Bukky ẹ̀ ń pa pẹ́pẹ́ irọ́ èèyàn tó bá ń believe yín ní 2026 onítọ̀hún ti sọnù sínú ayé ni. Àwọn tó wà lórí social media yìí máa ń parọ́ gan-an wẹ́nà mọ̀mọ́ wọn gan-an kò ń parọ́ ni tó sọ pé who is mọ̀mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ Bukky who is Bukky lẹ́gbẹ̀ẹ́ mọ̀mọ́ wọn. Wọ́n ń pa pẹ́pẹ́ irọ́ ẹ ti máa mọ̀ bára ò ṣe balẹ̀ tó bá gbé ẹ you just on the life and be looking. Ó ní ṣe mọ̀ pé mò ń gbàwẹ̀ tá bá ń gbàwẹ̀ bó ṣe ń ṣe nìyẹn tó kọ́wọ́ sókè kì í gbé fóònù o mo lè wò pé ẹ jẹ́ níṣu àwọn ò gbàwẹ̀ rí ni torí mi understand concept yẹn. Tá bá ń gbàwẹ̀ mi ò kì í gbé fóònù yẹn ríǹgì lẹ́gbẹ̀ẹ́ mi mọ́jú ni wèrè sún ẹ̀wọ̀n mọ́jú ó ní fóònù ríǹgì lẹ́gbẹ̀ẹ́ wèrè sún ẹ̀wọ̀n mọ́jú ó ní fóònù ríǹgì lẹ́gbẹ̀ẹ́ ó ní ká béèrè evidence wọ́n ti wá gbé evidence jáde pé wọ́n ti gbé ẹ kí ló tún wá fẹ́ sọ ọ́ sí Aunty Bukky kí ló tún fẹ́ sọ ọ́ sí ṣó ti rí ilé ayé ẹ̀ just because you want to prove like you are untouchable you lie to people now your secret ṣó mọ̀ pé Zainab ìyẹn Zimama ló kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé bó ṣe ń lọ yìí pé ó lọ bẹ̀ ni wọ́n invite ẹ lásán nígbà tó dé ó ní òtí ẹ̀ lọ mọ́ òtí ẹ̀ lọ rárá pé ibi iṣẹ́ ló wà gbogbo èèyàn dẹ̀ confam kò sí nǹkan tó lè corroborate story yẹn pé ibi iṣẹ́ ló wà kò sí nǹkan tó lè corroborate story yẹn pé ibi iṣẹ́ ló wà onífóònù ríǹgì lẹ́gbẹ̀ẹ́ mọ́jú tó bá gbé ẹ ìgbà tí ń ṣe pé fóònù ló fi commit crime kí ló fẹ́ gba fóònù ẹ̀ fún tó bá bá fóònù gan lọ́wọ́ ẹ̀ nǹkan ṣé ọmọ máa wá yẹn kiri ni. Nínú fídíò gan tá a gbọ́ ṣe la gbọ́ pé wọ́n tẹ̀ ti mú ẹ gan kọ́ tẹ̀ tó mọ̀ pé wọ́n ti mú ẹ wọ́n kàn rí pé o go silent ní fíìmù ó wá jáde wá ń parọ́ lying with your full chest ayé ẹ ti bàjẹ́ ṣe rí ọmọ wù mí orí ọmọ yẹn gbóná nǹkan tẹ́ ẹ ṣe fọ́mọ yẹn ẹlẹ́dàá ẹ̀ máa bí yín ṣebí inú kéèsì Ọmọwùmí náà lọmọ ẹ ti jalè tó ti lọ ṣẹ̀wọ̀n ìwọ náà kàn sí báyìí nínú kéèsì Ọmọwùmí nǹkan ni ìwọ náà ti ṣẹ̀wọ̀n sí nínú kéèsì Ọmọwùmí nǹkan ni immunizer náà ti rí kirikiri he I've never been detained before I've never been called by the police I've never been shaking ni torí pé kí ni ọ̀bàyéjẹ́ ni gbogbo yín ọ̀bàyéjẹ́ ni gbogbo yín tara yín nìkan lẹ mọ̀ tara yín nìkan lẹ mọ̀ you don't care about people you always care about saving faces olè onímọ́tò sọnù kí ló ń bí kí ló ń sọ wọ́n náà gbé àbí wọ́n gbé ẹ ó nítorí pé òun gbàwẹ̀ lòun ò ṣe gbé fóònù ohun tí fóònù bá ring automatically omi ìpè ṣe é rí pé kò lè fi ẹnu ẹ̀ sọ pé wọn ò gbé mi ó kàn ń parọ́ mọ́ irọ́ ni ó ní evidence dà ẹ rí pé Bukky ò sọ pé wọn ò gbé mi notice kò deny ẹ̀ torí kò mọ nǹkan táwọn people ẹ̀ ní dání ó kàn sọ pé mo lọ gbé mọ́tò mi ni fóònù yẹn ríǹgì mọ́jú ni ṣe rí pé fóònù mi ríǹgì kò sọ pé wọ́n ní ṣé wọ́n gbé ẹ the answer is wọn ò gbé mi o kò sọ mò ń gbàwẹ̀ torí ẹ̀mí ṣe gbé fóònù ẹ ti máa mọ̀ pé ẹ wo containers ẹ lásán kan ẹ ti máa mọ̀ pé èèyàn rèé èèyàn abìdí yàn
àwọn eléyìí ń pa pẹpẹ irọ́, àwọn eléyìí máa múrọ́ láàyè báyìí ni. It's sad, it's crazy sad that you can even be confident enough to come and lie to us. O dẹ̀ ń parọ́ lórí life just because you want to save face. Bukky tó bá sọ pé wọ́n gbé ẹ lóòótọ́, kí ni big deal? Yàwá ti mọ̀ pé wọ́n gbé ẹ, it is already obvious that wọ́n gbé ẹ because the last time tó o sọ yẹn ẹsẹ̀kẹsẹ̀ ló jáde náà tó tán life náà. You cannot say you cannot even update lásán. Ó bẹ́ẹ̀ lójijì náà. You don't even expect it. You cannot say you are not going to update lásán. You cannot say you cannot pick one person's call. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ tẹ̀ ìṣòrí burúkú. You were now lying. Ó wá kí èpè mọ́lẹ̀. Òun ṣe tá lè pè wó èpè tó ti ẹ̀ṣẹ̀ báyìí. Tá lè pè ẹ̀ ń jà báyìí nítorí ọ̀rọ̀. Ta ni èpè ẹ̀ ń jà Bukky Haram? Èpè tó ń ṣe fáwọn èèyàn, ìwọ fún ara ẹ ló ń jà náà. Ìwọ fún ara ẹ ló ń ṣe kí ni? Ló ń jà. Ibi tó ti ń wá kó bá tàwọn èèyàn jẹ, tiẹ̀ ló ń bàjẹ́. Because Ọmọwùmí ò ṣe nǹkan kan fún ẹ. Kò ṣe ẹ sínú ilé. Àwọn ìjọba tó yẹ kó ṣiṣẹ́ wọn ti ṣiṣẹ́ wọn. Mo wo chat kan lẹ́yìn tó ń sọ pé if you look at it very well, the government is very very fair to that young lady. Everybody instigated the social media against her. Gbogbo àwọn bí wọ́n rẹ̀ wọ́n mọ̀ nǹkan kan. Wọ́n sínú ilé yẹn o. They didn't know anything. They were never in the house. Irú Bukky Haram yìí báyìí àti jẹ́ àti mu ló bá dé justice for Mohbad. They want attention, they want to be an activist. Àwọn náà fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀. They don't know anything about the girl. They don't know anything about. They literally don't know anything about anything. They are not even educated enough. Ẹ wo Bukky tọ́lọ́pàá gbé tó ń parọ́ fún wa pọ́lọ́pàá ò gbé tó dẹ̀ ń parọ́ lórí live video. Ṣé irú èèyàn yẹn ló máa sọ fún yín pé bí eléyìí nínú justice for Mohbad tẹ́ máa believe ẹ̀? What will it cost Bukky tó dẹ̀ máa sọ wá mi ò kí ń parọ́ bí mo ṣe wà mi ò kí ń parọ́ bí mo ṣe wà tó dẹ̀ máa sọ fún wa lórí live pé wọ́n gbé mi lóòótọ́ o, I was invited o, wọ́n wá gbé mi o, wọnú ọlá ni o. But she lied. But she lied. Lying. Say, mo lọ gbé mọ́tò mi ni. Mo lọ síbi iṣẹ́. Nǹkan mélòó ló ṣe in the space of that day? Mo lọ gbé mọ́tò mi ni. Mo ṣe night duty ni. Fóònù yẹn ríǹgì mọ́jú lẹ́gbẹ̀ẹ́ mi ni. Èwo ló ṣe? You said you were doing night duty. You said the phone ríǹgì lẹ́gbẹ̀ẹ́ mọ́jú bíi pé o sùn mọ́jú. Ṣé inú night duty náà ló ti ń sùn mọ́jú ni? O tún sọ pé o lọ gbé mọ́tò. Èwo gan ló lọ ṣe inú gbogbo ẹ̀? Irọ́ ti pọ̀ jù. Olóṣì. Wọ́n ti fi irọ́ ṣe wọ́n. Gbogbo nǹkan tó ń sọ fún yín justice for Mohbad. Irọ́ náà ń pa. They are all lying. Lying on Ọmọwùmí, lying on everybody. Tí Àṣàkẹ́ lè gbé bẹ́ẹ̀ yẹn, mọ̀ pé bàbá irọ́ ni. Irọ́ ló ń pa mọ́ Àṣàkẹ́ lórí. Táwọn ọlọ́pàá lè wá fi wá bọ́ńdù ẹ̀. Ẹ wá imagine Ọmọwùmí. Irú irọ́ tó ti máa rì mọ́lẹ̀ lórí Ọmọwùmí. Ọjọ́ wo lòun àtàṣàkẹ́ ń jà? Táṣàkẹ́ lè fi ọlọ́pàá gbé bẹ́ẹ̀ yẹn. Ẹ wá imagine nǹkan tó máa ṣe fún lórí Ọmọwùmí. These people, they don't have lives. Come about èèyàn jẹ́ nìkan náà mọ̀.
That is the only thing they understand. That is the only thing they understand. Bukky Haram, ẹ̀rí tó ń wá, ẹ̀rí òun ti dé ń sìn. Ibo ló tún fẹ́ yí sí. Only we should ask for evidence. Wọ́n náà láti gbé evidence jáde. Ibo ló wá tún fẹ́ yí sí ń sìn. Òpùrọ́, ẹni òpùrọ́ kì í ṣẹ̀jẹ̀. Ibo ló wá fẹ́ tún yí sí ń sìn. Irọ́ ti bà tiẹ̀ jẹ́. Gbogbo eyín ẹ̀ torí kátàkì irọ́ ló papapa téyìn ẹ̀ fi rí wọ́gọ̀wọ̀gọ̀ bẹ́yẹn. Irọ́ ló papapa tí eyín ẹ̀ fi rí bó ṣe rí yẹn tó dàbí àbùdá àyà. Very, very anyhow person. Lágbàlagbà over 50 ló ń mú rọ́lẹ̀ láàyè bẹ́yẹn. Ló ń mú ìrọ́lẹ̀ Believe Bukky at your own risk. Believe Bukky at your own risk.